Oh no, we don't risk it ọmọ jagba, ọmọ jagba. Aborúbọyè, ẹ̀làbọ̀rú, assalamu alaikum, hallelujah. Wọ́n fi ewé àtẹ̀kọ́ tún tọrọ aráyé ṣe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, hallelujah o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wọ́n mi lọ́kùnrin kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi lébìnrin kò ní dí o. Mojúbà lọ́wọ́ ènìyàn mi nílà oòrùn, ìwọ̀ oòrùn, gúúsù àti ní àríwá tẹ́ fìgbà gbogbo tẹ́tí sí èmi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà o. Ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn wa o. Mo tún dé lónìí, mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ìwúlò èpo ọ̀bọ̀. Ìwúlò kí mo pè é, ìwúlò èpo ọ̀bọ̀. Lákọ̀ọ́kọ́ mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá o, mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíkín mojúbà lọ́wọ́ rẹ, ọ̀sà ìbékin mojúbà lọ́wọ́ rẹ, mojúbà lọ bàbá tó bí mi lọ́mọ, Ráímì Oṣù Ọ̀lálé. Ẹ̀yin ènìyàn mi, ẹ wá bìkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ní wákàtí ó wọ̀ yìí kẹ́ wá gbọ́ nǹkan tẹ́mi ọmọ ọ̀dọ̀ àgbà mo wá fún yín lénìí o, ẹ máa bá mi ká lọ. Lótìtọ́ gbogbo wa la mọ̀ wípé nǹkan méjì kan wà tó jẹ́ pé dandan ni ó kọ́mọ̀ ó sì jẹ́ nǹkan tí ó jẹ́ pé àsábà máa ń lò nínú oògùn ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́ atari, ẹ̀kejì èpo ọ̀bọ̀. Àkọ́kọ́ atari, ẹ̀kejì èpo ọ̀bọ̀. Àwọn nǹkan méjèèjì yóò jẹ́ nǹkan ó dàbí ìrẹsì. Ó dà pé ìrẹsì kò ṣe má jẹ ni, bẹ́ẹ̀ sì ni kò síbi tẹ́ ẹ dé lójú ibi tẹ́ ẹ dé tẹ́ ò ti ní bá ìrẹsì. Bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ni èpo ọ̀bọ̀ àtàtàrí ṣe jẹ́ o. Èpo ọ̀bọ̀ yìí gbogbo wa ni a mọ̀ ládá èpo ọ̀bọ̀ mọ̀. Wà ládá èpo ọ̀bọ̀ mọ̀. Mo wá fẹ́ sọ ìwúlò ọ̀nà mẹ́jọ, oògùn ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́jọ tá a lè gbà lo èpo ọ̀bọ̀ lásán, tá a lè gbà lo èpo ọ̀bọ̀, ẹ máa bá mi ká lọ o. Mo wá kọ́kọ́ yẹ ènìyàn mi tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́. Subscribe sórí YouTube channel mi ẹlẹ́lẹ̀ fún yẹn láǹfààní láti lè máa jàǹfààní ìwé àtegbò tèmi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà jù fọ́mọ aráyé o. Àwa tá a ti ń tẹ̀léra wà bọ̀ tipẹ́tipẹ́, ẹ̀yin náà ẹ máa share rẹ̀ sáwọn ènìyàn yín kán máa jàǹfààní ìwé àtegbò látara èmi ọmọ ọ̀dọ̀ àgbà o. Èpo ọ̀bọ̀, gbogbo wa la mọ̀ pé igi kan ló ń jẹ́ igi ọ̀bọ̀. Ọ̀bọ̀ tí èpo ara rẹ̀ tá ń pè ní èpo ọ̀bọ̀ tó jẹ́ èpo ara ọ̀bọ̀ tí àwọn olóyìnbó ń pè ní witchcraft àbí anti-witchcraft tí mi ò bá sí. Kí nìdí tí ó bọ́ alámọ́ tó pè ní witchcraft? Tó bá ní witch ó túmọ̀ sí páwọn àjẹ́. Kí ló dé táwọn èèyàn fi wá ń pè èpo ọ̀bọ̀ yìí gan ní witchcraft? Ẹ máa bá mi ká lọ. Èpo ọ̀bọ̀ yìí jẹ́ èpo kan tó jẹ́ pé ó jẹ́ èèwọ̀ àwọn àgbà. Bá ṣe gbà pé fún àpẹẹrẹ ìlú òní wà ní ìlú tí ò sófin ẹ̀sìn sí níbẹ̀, ìlú tó fi wọn ẹ̀sẹ̀ wà níbẹ̀ o. Ó dàbí ìgbà tí èèyàn bá ní ìlú kan, àwọn ìlú kan wà tó jẹ́ pé bílù yẹn ṣe wà tó wọn ò gbọ́dọ̀ kiri iṣu wábẹ̀, pé èèwọ̀ bẹ̀ nu. Àwọn ìlú kan sì wà tó jẹ́ wípé nílẹ̀ Yorùbá wa yìí tó jẹ́ wípé wọn ò gbọ́dọ̀ jẹ ẹja àrọ̀ nílùú náà, pé ẹni bá jẹ yóò máa yóò ríra rẹ̀ ìlú kan náà nu. Bẹ́ẹ̀ ni ẹbẹ̀ náà ni èpo ọ̀bọ̀ yìí ṣe jẹ́wọ̀ fún àwọn àgbàlagbà tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ jẹ, wọn ò gbọ́dọ̀ ṣe kíni, wọn ò gbọ́dọ̀ jẹ. Mo sì rántí ìgbà tí àwa wà ní kékeré kí bàbá tó ṣaláìsí, ìyá bàbá mi wọ́n fẹ́ ìyàwó bíi méje.
bàbá mi tó máa fẹ́ gún àwọn ọṣẹ ń gbà mìíràn wọn á ní apéyàwó àkọ́kọ́ yàgbà pípọ̀ ọ̀bọ yá ọmọ gún tó bá lọ́jọ́ kejì bí ajọ́ mi wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn pé ìyàwó kejì yá pípọ̀ ọ̀bọ yìí mọ́ gún. wọ́n máa ń ṣàkíyèsí pé kí ló dé tó jẹ́ pé tó bá ń gún iṣẹ́ mìíràn àbí lọ́pọ̀ ìpọ̀ ọ̀bọ̀ lásán náà máa ń kó fáwọn ìyá yìí kí ló dé tí wọ́n fún ẹ ní iṣẹ́ mi láti gún. ìgbà táwa dàgbà yìí mo wá bi ìyá mi léèrè ìyá mi sọ pé nǹkan ṣe ni wípé wọ́n fẹ́ fi mọ èyí tó lájẹ́ àbí èyí tó lẹ́gbẹ́kẹ́gbẹ́ nínú àwọn ni èyí tó bá kọ̀ tó bá lè lè gún wọ́n fura sí i. epo ọ̀bọ̀ ní ayé àtijọ́ ó ní nǹkan kan tó rọ̀ mọ́ epo ọ̀bọ̀ yìí tó jẹ́ pé ó fi lè jẹ́wọ́ àwọn àgbà bí èèyàn ordinary èèyàn gan tí ó ṣá àgbà tí ó ṣàjẹ́ tí èsì kankan tó bá jẹ́ epo ọ̀bọ̀ gan amòbí tára rẹ̀ ó kù sí bó bá ṣe ń bì ní ó ṣe mọ yàgbẹ́ bó bá ṣe ń yàgbẹ́ ní ó ṣe mọ ibi kò lè gẹ́ẹ̀tì ara rẹ̀ èèyàn lèèyàn bọ̀bá gbàgbà jẹ́ tiẹ̀ wàláhì yóò káànjọ́ náà ó lè kúrò nínú ẹgbẹ́ nítorí ó dàbí ìgbà tí èèyàn bá níyà ó dàbí ìgbà tá a wà ní àlìjánà ní ọgbà yẹ tán ní ìyá wa ádámọ̀ àti àwáwù tí wọ́n wà ní ọgbà kínní tán ní èso yìí ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ èèwọ̀ ni o kálí mọ̀ pé èèwọ̀ tí ń bẹ bọ̀ ọjọ́ ti pẹ́ tí ìyá wa àwáwù tó lọ fún ádámọ̀ tó lọ fún tán jẹ́ tọ́lọ́wọ́n bá wa lé ẹ̀kú pé ẹ ti dẹni ẹ̀kọ́ ẹ máa lọ ẹ kó lálùjánnà ẹ máa lọ sórí ayé pàṣẹkà nínú ìwé nínú Kùránì. so ó dàbẹ tí táwọn àgbà kan bá gbìyànjú àti jèpo ọ̀bọ̀ á kàǹjọ́ náà wá sì lè kúrò ní àárín wọn adẹni ẹ̀kọ́ nítorí má débẹ̀ ọ sì débẹ̀ ọ jẹ́ ẹyẹ ènìyàn mi bó la ṣe ń lo kinní yìí fún ẹ̀bẹ̀ àgbà ẹ̀yọ́nú àgbà àrùn àpamọ́wọ́ owó aṣínà tipátipá ìdènà àwọn àgbà ìtúwọ́ àwọn àgbà ọmọ táwọn àgbà ń dà láàmú pẹ̀lú ọ̀wọ̀ àwọn àgbà ó yá ẹ̀já lọ. ẹ jẹ́ ká gbé láti bí ọ̀wọ̀ àwọn àgbà ṣètì mo bẹ̀rù yín kalẹ̀ ó yá ẹ̀já lọ o. ẹ bá mi mú èpo ọ̀bọ̀ ẹ bá mi wá àtàrí kóró 16 tàmọ̀ sí 16 ẹ bá mi lọ̀ kó kúnná lúbúlúbú kété tẹ́ ẹ bá ti lọ̀ tán ẹ ra abẹfẹ́lẹ́ tuntun tá a mọ̀ sí bíléèdì ẹ fi síngbẹ́rẹ́ ìjìogbè sí ìgbọ̀n ìfúnpá yín níbí ẹ ti fi sí ìjìogbè sí ìfúnpá yín òsì náà ẹ bá mi fi ẹbù yìí rá ó wà fẹ́yàn kan ẹ fi rá wà láìtàlá ẹ̀bí àwọn àgbà tó dájú ni múra sí ń lò fún ìyọ́nú àwọn àgbà tá a bá fẹ́ káwọn àgbà mọ ìyọ́nú sí wa o ẹ bá mi lọ mú èpo ọ̀bọ̀ yìí ẹ bá mi gún papọ̀ mọ́ ọṣẹ èyíkéyìí tó bá wù yín ẹ bá mi fi omi àgbọn ẹ bá mi fi pò ẹ bá mi kó sínú ike kan ẹ já mọ wẹ̀ láràárọ̀ wàlẹ́ àwọn àgbà mọ ìyọ́nú sí wa o bí wọ́n ṣe ń lò fún ajíwọ́ tá a mọ̀ sí àpamọ́wọ́ owó ajíwọ́ bóyá èèyàn tó jẹ́ pé bó bá lówó lọ́wọ́ kì í mọ bí ṣe ń ná àbẹ́yàn tán fi àgbà náà dà láàmú tàbí èèyàn tó wé gbọ́ wú iṣẹ́ ayé ni ó yá gbà kó ló ń torí ẹni tí ò bá lápamọ́ owó irú ẹni bẹ́ẹ̀ rí rere gbéṣe bọ́ pọ̀wó yìí bọ̀ ọ̀nà tán fẹ́ẹ́ bọ̀ pà yìí bọ̀ ọ̀nà tán bó lọ sí fẹ́ rí nǹkan rere gbéṣe inú ayé ó yá gbaṣẹ́ yìí kó lọ ṣe. bá mi mú èpo ọ̀bọ̀ tó fi mú kan bá mi mú owó ẹyọ ìlújú 3 àtàrí 3 bá mi lọ papọ̀ bá mi fi síngbẹ́rẹ́ yípo ọgọ́rùn ọwọ́ yín méjèèjì kẹfìrá ọ̀nà wà fẹ́yàn kan. bí la ṣe ń ṣiṣẹ́ yìí fún aṣínà a lè pè ní aṣínà ìyọ́nú gan iṣẹ́ yìí dáa gidi gan o èèyàn rà kí mo ti sọ rí àwọn tó bá lò ń gbà yẹn ni ó testify sí. bá mi mú epo ọ̀bọ̀ bá mi pa pẹ́pẹ́pẹ́ tàbí kó bá mi lọ bá mi da sínú ike 5 litre kan bá mi bu omi sí bá mi dọ iyọ̀ sí bá mi da lọ́fíńdà miss paris sí bá mi dé pa lẹ́yìn ọjọ́ kẹta máa ta sínú omi ìwẹ̀rẹ́ o kó máa fi wẹ̀ tàbí kó máa fi sinra o wàá yọ Ọlọ́run lógo lọ́dún wò. à ń lo sẹ́yìn fún ẹni tí àwọn àgbà bá ń dà láàmú bóyá ńlá làákàlà tàbí kàn rán àwọn àgbà lójú àlá ṣá àbí tó ń fowó aláǹta tó sá ń dà láàmú bá mi mú èpo ọ̀bọ̀ yìí bá mi ń papọ̀ mọ́ èédú ojú àrò bá mi gún méjèèjì papọ̀ mọ́ èédú ojú àrò ń papọ̀ mọ́ ọṣẹ kó sínú ike funfun kan máa wẹ̀ ní alẹ́ máa wẹ̀ lálẹ́ láwẹ̀ wọlé sùn. à ń lọ fún ìtúwọ́ àwọn àgbà tá a fẹ́ káwọn àgbà túwọ́ lọ́rọ̀ wa
ẹ bá mi lọ́wọ́ èpo ọ̀bọ̀ tí ò tí ì wọjà, èpo ọ̀bọ̀ tó jẹ́ pé bọ́ sí ń pa níbi èpo rẹ̀ báyìí wọn ò tí ì gbé dọ́jà pa àwọn fẹ́ tà ẹnìkan kò tí ì dọ́dọ̀ eléwé ọmọ ó sì wà ní bí wọ́n ṣe ń pa èpo ara rẹ̀ báyìí wọn ò tí ì gbé dọ́jà bá mi rà á. á bá mi wọn papọ̀ mọ́ ọṣẹ, á bá mi fi àdíẹ̀ yẹn bá mi fi pò ó, tó bá ti fi àdíẹ̀ yẹn pò ó bá mi wọ́ ọ̀pọ̀lọ́ àyè kan bá mi fi tẹ́lẹ̀ ike tàbí gbá kan, á bá mi kó ọṣẹ náà mọ́ bá mi kó lé lórí, á bá mi fi omi gbóná wẹ̀ ní àlàálẹ́ wàá ríṣẹ́ ìyanu lórí ẹ̀. bó ọlọ́run ayé ò ní fọmọ dà wá láàmú o, bó la ṣe ń lò fún ẹni tí aráyé bá ń fọmọ rẹ̀ dà láàmú. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ pé kò ní ìṣòro mi láyé, ìṣòro ọmọ ni. ẹlòmíràn ọmọ rẹ̀ wọ́n ti sọ dọ̀lẹ, ẹlòmíràn wọ́n ti sọ ọmọ rẹ̀ di ẹni tí kò gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu mọ́, ẹlòmíràn tó jẹ́ pé wọ́n ti sọ ọmọ rẹ̀ dámugbó, ẹlòmíràn wà tó jẹ́ pé ọmọ rẹ̀ wọ́n bí kán máa dáràn lónìí kán máa dáràn lọ́la kán máa dàyà ńlá àmọ́ tó jẹ́ pé àtìyá àti bàbá gan ọkàn rẹ̀ ò balẹ̀. ayé le o, bó làá ò ṣe kọ́ ẹ mà bá mi ká lọ o. ẹ bá mi wọ́n èpo ọ̀bọ̀ tó fi mú dáadáa níwọ̀nba, ẹ lọ́ bá mi lọ jẹ́ ewé kí ló fẹ́ fi mí ṣe òòjọ́, ewé kí ló fẹ́ fi mí ṣe òòjọ́, ẹ sì bá mi jẹ́ ewé má fọwọ́ kan ọmọ mi náà, má fọwọ́ kan ọmọ mi funfun, tá a mọ̀ sí ewé ẹgẹlẹ funfun rẹ̀ ní ẹ bá mi já o. ẹ bá mi mú àwọn nǹkan wọ̀nyí bá mi mú papọ̀ mọ́ ọṣẹ, ìtọ̀ ìyá yìí, ìtọ̀ ìyá tó bímọ yìí, ìtọ̀ ìyá rẹ̀ gangan ní ká fi po ọṣẹ yìí. ẹ wá mú ọṣẹ yìí ẹ bá mi kó o síbi bàtà àlòkù kan tẹ́ wọ̀ mọ́, ẹ fọ ọmọ yìí ẹ máa fi wẹ ọmọ yìí àbí ká gbé fún kó máa fi wẹ̀. pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè wọ́n síwọ́ lára ọmọ náà wọ́n sì jẹ́ jèrè rẹ̀. èmi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀ o, ó kẹyọ̀ kan fún ọ̀wọ̀ àwọn àgbà tábẹ́ káwọn ọ̀gbà kọ́ fọwọ́ wá tó jẹ́ pé bá a bá débì kan táwọn àgbà wa wà níbẹ̀ tá bá ti ń rí wa báyìí wọ́n mọ̀ fún wa lọ́wọ́. bẹ́ẹ̀ sì ni àyín gẹ́ mọ̀ pé ibi tẹ̀ wọ́ yìí àárín wọn lẹ́wà. ó yá ẹ bá mi gún èpo ọ̀bọ̀, ẹ bá mi ń papọ̀ mọ́ èso wóró jẹ́jẹ́ 16 pẹ̀lú aṣọ àwọn àgbà díẹ̀, ẹ bá mi ń papọ̀ mọ́ atari náà 16, ẹ gún pọ̀ ẹ lọ́pọ̀ dáadáa, ẹ fi síngbẹ́rẹ́ 16 síwájú orí yín báyìí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò níbẹ̀ mọ̀kó má ju èèyàn 3 lọ. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa. mo lérò pé gbogbo ohun tí mo sọ fún yín yìí ó ti kéré jù bẹ́ẹ̀ ò bá ti rí gbogbo ẹ̀ ṣe àmọ́ sàárẹ̀ nǹkan tí ó sàárẹ̀ ọ̀kan ṣe ń bẹ̀. tó bá rí bẹ́ẹ̀ ìwé á jẹ́ fún ọ, egbò á sì jẹ́ fún ẹ pẹ̀lú. gbogbo sẹ́mi tó o bá ń ṣe á máa bọ́ ọ lára wọn o. èmi ọmọ yẹn náà ní Dr. Ọmọ Ọ̀dọ̀ Àgbà o, tàbá mi tẹ láìkì kó tó lọ. sì bá mi share rẹ̀, bá mi fẹ̀mí ìmọ̀ràn lábẹ́ kọ̀mẹ́ǹtì o. ẹ ó gbádùn mi, a sì jọ máa gbádùn ara wa o. ó dìgbà.